sẹ́rí àwọn tó wà lọ́yọ̀ọ́ tí wọ́n ń ṣe gbogbo rárá tí ń ṣe ní lálàáfà ẹni tó kó ìmọ̀lẹ̀ dé Ọ̀yọ́ tá a wà yìí ilé Èkó ní bíbà ilé Èkó Èkó jẹ́ ìlú tó yẹ pé kò lajú nítorí pé ibẹ̀ Aláàfin pín àwọn tó lọ ẹ̀yìn sí kó tó di pé Àtìbà kó tó kọ́ Àtìbà lẹ́ni tó kó ìmọ̀lẹ̀ dọ́yọ̀ọ́ ó gọ̀gọ̀ ó lọ lé Ìlọrin lọ kọ́gbọ́n wá ọlọ́gbọ́n Fúlàní òjò táró oko Àtìbà tó kọ́ là fún gbogbo àwọn Ọ̀yọ́ yìí òun fúnra òkọlà ìjọ̀bọ̀rọ̀ ó tẹ́rẹ́ ni ikú pupa tẹ́rẹ́ bíi Fúlàní ọ̀gá a máa fi ìbánu ìrìn àjò ọ̀rọ̀ ọmọ tó tún yọwọ́ òyà gbogbo ẹni tí ó bá jẹ́ ìmọ̀le tí ó jẹ́ Muslim òdodo yóò jẹ́ ẹni tó ní àyà aláyà ló lè gbélé ńlá ṣẹ́rọ ọmọ tó ń gorí àpótí tí ń sọ̀sọ̀kúsọ mi ìdá lórí mi sì sọ̀rọ̀ nípa ẹ̀ bàbá rẹ̀ sọ̀yọ́ bàbá tó bí kì í ṣe bàbá ẹ̀ àwáyè ló ti wá ṣùgbọ́n bàbá wa dá bàbá tó bí dá ó ní ìmọ̀ ọlọ́nkẹ́ nínú àwọn àfa tó wà lọ́yọ̀ọ́ mo kéré báyìí àfa Imam kò kéwòn béèrè níjẹ̀bú Òde Bọ́lájí akéwò lọ́jàba Imam ọ̀tàkìtì láti Benin ọ̀rẹ́ bàbá mi ni wọ́n Alhaji Imam Saminu ní Nísẹ̀yìn àwọn ní máa ń bá kànga sọ̀rọ̀ pé kó mi ẹgbẹ́ yóò sì gbẹ yóò sì wọnú rẹ̀ lọ yóò sọ̀sẹ̀ kan kò ní jẹun kò ní mumi kò ní ṣe kankan yóò sì jáde ó ń dà. àáfà lọ́yọ̀ọ́ pẹ́ bọ́rẹ́ lọ́yọ̀ọ́ wọ́n wà bàbá wa dá tí wọ́n fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n kọ̀kọ̀rọ̀ bẹ̀yìn àjàjẹ́ nígbà bá dìgbà míì á sọ̀yún. ilé méjì ní í jẹ Imam lọ́yọ̀ọ́ ajọkídẹrú akéwùgbẹrú ìdílé méjì ní í jẹ lọ́yọ̀ọ́ ìkankan wá ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ àwọn tó yẹ kó dúró lẹ́yìn Alhaji Adéyẹmí nípa ẹ̀sìn torí ẹ̀sùn tí wọ́n fi kà ní pé kò dádé mọ́ láwàdí ní ewé kò sì sèpọ̀ ọba ọ̀pá tàǹtẹ̀ ta tò lẹ̀kẹ̀ sí Alhaji Adéyẹmí ọ̀tẹ́ ní apá ọ̀tún rẹ̀ tẹ́síbìrì ó mú dání white kò yẹ sì wá aṣọ méjì funfun tó ti wà ní ọwọ́ agbára káká ni ẹ fi ṣe kó máa wá aṣọ òfì nígbà tí ò fẹ́ dádé lẹ̀kẹ̀ tí wọ́n láti ṣe nǹkan ṣẹ̀dálẹ̀ sínú ẹ̀ ọ wá lọ sadé góòlù tiẹ̀ tó fi jáde lá kò dádé Ṣàngó kò dádé Ọ̀rànyàn ájá Aláàfin ṣùgbọ́n àwọn tó yẹ kó dúró tì wọ́n wá dúró tì bàbá tó wá nímọ̀ yìí ló fẹ́ jẹ Imam lọ́yọ̀ọ́ láti ibo síbo ọtọ́ egun gbogbo kó lé lé oko ìwọ ni ti pákọ̀kọ̀ ẹni ẹ̀kọ́ abẹ̀kọ́ lẹ́nu wọn ò fi jẹ́ bàbá ìwà bínú Ọlọ́run sì fún ní ìmọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ṣùgbọ́n ìmọ̀ ti yẹ ló da àwọn ní ìmọ̀ wọ́n ní tíra lọ́wọ́ tí wọ́n lè fi fa fìràkù tí wọ́n fi lè sọ ọ̀sán dòru tí wọ́n lè sọ èèyàn dọ̀bọ wọ́n ní ètò ẹ̀ ní ẹ̀ ń lò dáadáa ẹni tó bá gbọ́njú mọ aláwọ̀ yá àmàpọ̀ ni ọ̀rọ̀ kákò kò ní bẹ́yìn onímọ̀ o ọmọ ìwádìí dé nísìn ń gbèjè bàbá rẹ̀ tó ti kú tí ò rí Ìmáàmù jẹ́ni tó ń tẹ̀lé pẹ́ẹ́mọ̀ sí máa pa Aláàfin ní gbogbo òlu yàtọ̀ Aláàfin ní mú Ìmáàmù lọ́yọ̀ọ́ ìyẹn ọ̀kọ́jà torí òun ló kọ́kọ́ kó màlẹ́ Ọ̀yọ́ tá a wà yìí ìsọ̀yọ́ gbòó ìsọ̀yọ́ lé o gbogbo àwọn bàbá tó bí mi láwọn Aláàfin tó bí mi mo lè sọ̀tàn lọ́kọ̀ọ̀kan iye ọdún tí ń lò ibi àwọn ti wá ọdún tí ń lò lórí oyè níbi tí bàbá tiẹ̀ ti fẹ́ yẹ mo mọ̀ n tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá àtìyẹ́ tí yẹ fi kọ́ fóun kó lóyún ṣùgbọ́n àgbàlagbà yẹ bẹ́ẹ̀ ti sọ ntọ́ bàbá nínú èmi ọ̀rọ̀ àṣínú ẹ̀ tí ó fi gbọ́ bá láǹkó gbọ́dọ̀ sọ ìtẹ̀ bá kó bọ́ bá nú tiẹ̀ kó sórí ẹ̀ yóò fi nú yóò sì gbé lọ́rùn bẹ́ẹ̀ tiẹ̀ pé ńgbà tó bá jẹ́ lọ́rùn pé kò ní sọ jáde bàbá Bello Àjàní ẹran tí pé ń bí la gbé sọ̀rọ̀ yìí mà páàrí ó lọ o bẹ́ẹ̀ bá lè bá jí mọ́ bí sọ̀rọ̀ ẹ sọ fún mi ìfúrájò tó máa sọ fún bí wọ́n ti ló burú tó yẹn máa sọ̀rọ̀ tó dọ̀tún ó kówó jẹ ó kówó mi ẹni ọba wà jọba máa ń kówó jẹ náà ni ìyá àfọwọ́ dànù àkàlà kò tiẹ̀ jẹ ládọjà kò tiẹ̀ jẹ ẹni tí ò yan bọ́ọ̀dù tí ò yan pàtàkà tí ò rán ìrọ̀ lọ́mọ́kà ẹ̀sìn tún tẹ̀lé lẹ́dìbò fún
ẹni ó sì dá mọ́kàlẹ̀ ìyẹn Awólọ́wọ̀ kìí ṣe mùsùlùmí lọ́kọ́kọ́ dá British welfare board lẹ̀ ó mà pé Sokoto sòdí ìjọba àwọn tó wò bá tọ́jú mùsùlùmí kò dé mọ́sálásí rí ṣùgbọ́n fún àwọn mùsùlùmí ní àǹfààní òun ló kọ́kọ́ regulate tó bá pé téèyàn bá fẹ́ lọ Mọ́kà kò ní máa ráre kí mọ́ wọ́n nílé ìjọba Western Regional House ibi tó máa dé sí òun ló kọ́kọ́ dásítọ́lásì bílẹ̀ ló kọ́kọ́ ṣe agent general United Kingdom gbogbo ọmọ Western Region tí bá ń lọ ọba wọn níbi tí wọn máa dé sí wọn á ṣe dáadáa sí wọn nígbà ìjọba fọ́ báyìí tí ò sí bí ẹni ta ni ń tọ́jú lu ọba mọ́ ìjọba ò ní tọ́jú ẹnìkan kan mọ́ lu ọba síbẹ̀síbẹ̀ àwọn mùsùlùmí ní Ìbàdàn ní Ọ̀yọ́ wọ́n dìbò fáwọ́lọ́ torí náà ṣe rí ń tẹ́ ẹ ṣe fún wa lẹ́nu yìí pẹ̀lú ògùn Ọlọ́run àmọ́ lóore oore ọlá yóò máa bá yín àárọ̀ Ọ̀yọ́ gbọ́n o wọ́n gbọ́n o kì í pé ìrántí ẹ̀ ń lọ o nígbà tí Aláàfin Ládìgbòlú wà ẹnìkan jẹ́ Kásùmù ará àlọ́ra Olóhùn ní Àrẹ̀mọ Olódùmarè wọ́n sì tẹ̀lé wá sígboro Ọ̀yọ́ yóò sì mọ bọ́lá Áfíríkà kì í yọ̀ mọ́ bí Ládìgbòlú nígbà tí gbà yí padà àwọn náà ní ẹ tún tẹ̀lé wá lójúde Àrẹ̀mọ bí tá a dúró sí yìí ilé Àrẹ̀mọ ni ojúbe rẹ̀ ló alẹ́ gbà kínní níbẹ̀ ní gbẹ́ńkó ẹ̀mí ìgbẹ́ náà jẹ ẹnìkan dúró ní olórí ọ̀tẹ̀ lòun ó sọ mọ́sálásí Jímọ̀ bí pé òun àwọn lọ lọ́tẹ̀ àwọn sọ̀tẹ̀ Àrẹ̀mọ Adébáyọ̀ àwọn mú jẹ àwọn sọ̀tẹ̀ ibi báyìí alájà alẹ́ rẹ̀ àwọn mú jẹ àwọn lè kó lé níta gbangba àdúgbò wọn náà gbé sáládà wọn á pè é yẹlẹyẹlẹyẹlẹ ajá jẹ ẹlẹ́dẹ̀ jẹ wọn jẹ torí tẹ gbogbo ọjọ́ bíi márùn balẹ̀ ajá ẹlẹ́dẹ̀ ló jẹ kò ní sáré torí ẹ̀ ni ò jẹ́ kí àwa mi kàn àárọ̀ Ọ̀yọ́ rí ẹni tí ń tà báńkì ìlú o wọ́n sì dá pọ́n rí ṣùgbọ́n tí nǹkan bá yí bìrì ẹ̀ rí nísìnyí wọ́n á kọrin. Tàfíkì bàbá Muyideen mọ̀ ó ní ọ̀rọ̀ ń bẹ àsìkò sí ó dùn wá pọ́jọ́ ti lọ mo dúpẹ́ ìdótì tẹ̀sí Tàfíkì kò mọ̀ pààyàn o ẹ̀yin èmi àtàrí la mọ̀ bẹ́ẹ̀ ti dúkọ́ yìí inú mi dùn pé fi pamọ́ èmi náà sì fẹ́ fi pamọ́ nígbà tó yá táwọn Ọ̀yọ́ tó pẹ̀lú àwọn tí ó jẹ́ pé ó yẹ kí wọ́n máa dunnú pé ìkànnú àwọn amú wọ́n tún wá fọ́ síbi pé àwọn fẹ́ yọ ó fọ́ lówó ó fọ́ ní nǹkan àwọn náà tún wá ń gbéwèé kí lálẹ́ lóru wọ́n wá dọ́dọ̀ gómìnà ẹ̀yin kẹ́ ẹ fi léwu lọ́wọ́ ẹ̀ lè sọ pé yọ ẹ lọ bá Aláàfin ààrẹ náà sọ bẹ́ẹ̀ fún wọn lè dọ́dọ̀ mi wọ́n ń bẹ lọ́yọ̀ nísìnyí o ṣùgbọ́n ẹnìkan ò lè ṣe ibi tí ẹ̀sìn Islam bá wà kó lóun fẹ́ gborí mẹ́ Ọlọ́run ní ẹ̀kẹ́ èyí tí mo sọ fún ló sọ yẹn nígbà tí wàhálà wa pọ̀ tó di ọdún méjì mo ní wá o a lè mọ bí yóò jẹ́ sí òyìnbó lè mọ́lẹ̀ tó lè mọ́lá o a lè sọ pé yóò yá kó pẹ́ a lè sọ pé yóò pẹ́ kó yá na nítorí máa ṣe nísìnyí wá ṣe ètò tẹ́ pé Islam tó gbé ẹ dé kò tó dé àti mọ̀ ní tí mo fẹ́ kó ṣe lọ dálé ẹ̀kọ́ lẹ̀ tẹ́lẹ̀ kò tí ì ṣerú ẹ̀ mọ́ ní gbogbo àwọn tó ti lọ tí wọ́n mójútó ẹ̀sìn ní Mẹ́kà má tọrọ jẹ lọ wá tọrọ kọ́bọ̀ máa filẹ̀ máa rántí ẹ̀yìn ọ̀la ló rántí agbára ìmọ̀ òye tó ní tó fi tó kó wá yọlẹ̀ nípa ti Abdulhakeem mo dúpẹ́ tẹ bára Ọ̀yọ́ sọ èmi ká ìmọ̀ yìí o fún yíyan rẹ o ọlọ́ọ̀ni o alágbára wọn èèyàn ní dọ̀lẹ̀ ọmọ tẹ́ ẹ bá já lágbára tó dóní làkàì lójú ayé ẹ̀tọ́ mọ̀ ẹ̀ bá wá dá tó wúlò kó máa bọ́ lọ́n dúpẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo dúpẹ́ lọ́dọ̀ yín mo dúpẹ́ lọ́dọ̀ àwọn Ọ̀yọ́mèsì torí gbà tán fẹ́ mú Abdulhakeem kọ́ lọ sálága mọ́tà kò ní 17 alága láti yẹn lọ́yọ̀ yìí kò sótẹ́yìn nínú wọn tábà ti yẹ̀ wọ́n tán ọdún kan ọdún kejì wọ́n ti bẹ̀rẹ̀ wàhálà wọ́n mọ̀ gàpá báyìí ni màá ti fọ́ lẹ́rẹ́ báyìí 17 lálága tá ti yàn kò wá sí kanú àwọn 17 yẹn wọn ò máa rò ètò ọmọlé ò ta ètò kọ́lé epo tọkọ mọ́sálásí bẹ́ẹ̀ ọ̀tà lé epo èyàn á máa ta mọ́sálásí ṣe pé kéèyàn kọ́ mọ́sálásí kọ́ wá tà kó lóun fẹ́ wó ọ̀jẹ́ mọ́sálásí ní gbẹ̀yìn gbogbo àwa mùsùlùmí tó pé ibẹ̀ ni wọ́n ó pe imam tó kiri sọ́la gbogbo alágbára ayé àwọn dà bùnáwà àwa mọ Ọlọ́run a sì gbà pé alẹ́ ni tá a jábọ̀ fún Abdulhakeem tẹ̀sọ̀ yìí kò dá sí o àti rẹ́mú gángan àfún ní blueprint tí ó tẹ̀lé pé tó o bá fẹ́ ṣiṣẹ́ jó díàmì wọ́n ní àwọn alága míì wọ́n ní wọn ò lè ṣe bí àti wọn ò lè ṣe bẹ́ẹ̀ ta ni ẹni tí ó máa fún ọ ní mọ̀nà tábà fẹ́ agbọ́ kan afẹ́ bá jímọ̀ bìjà afẹ́ bá kìnìjà ààrẹ ni ẹ má ṣe bẹ́ẹ̀ bàbá o
kábíyèsí mẹ́sẹ̀ bẹ́ẹ̀ o yẹn bẹ́ẹ̀ lójú kan náà dúró gómìnà tí o bá ṣe dáadáa ká kó wọlé ká bá sọ̀rọ̀ àwọn ò gbọ́dọ̀ bà wọ́n jẹ́ ń ta o ní o jẹ́ kí n pẹ̀lú àwọn tí ń bá Ajímọ̀bí jà ti sọ pé kò sí bá ẹni tẹ́yàn míì kílẹ̀ mọ̀ tí ó ṣe ààrẹ ó ní ẹ̀ agbára tí Adédìbú yìí o jẹ́ ká mọ̀nà tá a fi ní agbára yìí kò ká lọ bá àwọn ìjọba oníbàbọ̀ ní ẹ̀ bí ọba sáré dìbò mọ́ o ìlú ò ní ètò mo níbo lọ́wọ́ fi wẹ́ kò sẹ́nìkan tẹ́nìkan máa bẹ̀rù nígbà tí Adédìbú ààrẹ sọ̀tún ní sí mo ní sí tálá rè dípè ń bàdàn mọ́ ààrẹ nìkan kẹ́kọ̀ọ́ bí ó ti fi òdà tó yẹn ó ní ipa tó kó ààrẹ wa kú tán àwọn ọba wa ṣe hilo káàkiri ìṣẹ́ láyé tí n bá sọ fún ààrẹ pé à ń bọ̀ wá sí Ìbàdàn ọ̀tọ̀ níbi tá à ń lọ tí ń pè wá sí o pé 40 ọba ni mò ń kó bọ̀ a ní kò sí wàhálà òun yóò tún máa wá sáfù àwọn ọba nínú ilé rẹ̀ ọba ló ń kálukú nínú ilé rẹ̀ kò wá ní jókòó sórí àga ńlé rẹ̀ ilé ẹlẹ́gbẹ̀ẹ́ mi ni ó ti jókòó sí ní ó ti máa fi gbàgbà mọ́kìnrin báyìí ká tó rí èbó bí agún náà ká tó rí bí arísẹ́ kọ́lá ó di gbére ó di ṣeéṣe ni mo fi pa àwọn ọba ẹ wá gbogbo Ìbàdàn ẹni báyìí gba owó lọ́dọ̀ rẹ ẹni báyìí dáṣẹ́ lọ́dọ̀ rẹ ó fẹ́ ní báyìí ní kínní ó kọ́ lé ikú fẹ́ nìkan wọn ọ̀dọ́dọ̀ wọn délé ẹ̀ mọ́ o kọ́ máa rẹ kọ́ lọ ṣe primary nílùú Ìbàdàn kọ́ máa wọlé primary kì í dìbò gan o kábàdé nìkan tó pé ah níbo ni ẹ dáwọ́jọ primary kínú gbẹ̀yìn kan bá ń fún àwọn delegate àti ó dìbò fún yẹn tí wọ́n bá fún ní 4,000 ó yẹ kí òun kan máa fún ẹni tọ́jú ọmọ rẹ ní 10,000 tó ló ṣe é lẹ́ni. àwọn ọ̀yọ́ mọ́rí o díẹ̀ nu wa ẹni tọ́lọ́ bá fẹ́ yà ní dídìrín àbí tó ti yà dìrín iná ni ó jáde kó ń takòtà láàfin ẹni tí ẹ fẹ́ bá bẹ́ẹ̀ bàjẹ́ kí wá ṣe bẹ́ẹ̀ ẹni akọ́nléèwé tagbóbi fún tí ò gbámọ́ kò mọ tí wọ́n ń pè tíkẹ́ẹ̀tì kò rí rí kò mọ oko kan kò mọ unity tí dìbò ní Àtìbà èlò ní voting unit tí wà l'Àtìbà kò mọ dé kò yóò mọ ti west yóò mọ ti east tí yóò mọ ta fi jó torí náà adúpẹ́ àti bàbá wa Muyideen Bello àti Imam Àgbàlá Tọ́fà ọmọ yìí ó tún dọ́dọ̀ yìí èyí tẹ́ ẹ máa ń bá wa sọ láṣìírí tá a bá pàdé ẹ wàá sọ fún sóye èyí tẹ́ ẹ máa ń bá wa sọ tá a bá wà ní ààrẹ báyé ti rí ìpadà sí ayé ní tí wọ́n ń pè láyé tí wọ́n ń pè léèyàn ẹ kì í ti jú o láti bá ní sọ o àwa wa sọ́dọ̀ yín yọ wà sọ́fà yọ wà sọ́dọ̀ yín ẹ wà sọ fún ẹ̀yin Ọ̀yọ́ àìwáyé o ká má lárùn kan lá o iná jíjó ló ń dà sẹ́yìn lá ìjà agbóró lárùn Ìbàdàn mẹ́sùmẹ́tọ̀ ní tèkó kárọ̀ ní lóye ní tọ̀fà níjẹ́ ti dọ́fà alẹ́ wọ̀n ẹ̀ ṣe ní ọ̀rọ̀ òye ọtún wà mẹ́ni ọ̀fà wà mẹ́ni sí ẹ̀ tó lówó tó ní gá tó ní ti tọ́jú ẹ̀ náà tó fẹ́ yọ bí fẹ́ fàtí nínú togun tọmọjógi olólùgbòmọ̀sọ́ ìpáǹlé ni wà Àjẹ̀ṣà kátàkárà kájèrè káfẹ́ gbọ́ tọwọ́ ẹni ní tìjẹ̀bú agbáwúsá agbọ́lọrin agbọ́ ìmìsí ọlọ́jọ́ òkè ẹnìkan ò lè gbọ́ tààrọ̀ Ọ̀yọ́ wí o tẹ bá bi arọ Ọ̀yọ́ ẹ̀dá dúró torí yín pé òde báyìí àwa gbọ́rọ̀ àwọn àfáàní kì í ṣe ẹ̀rọ olùkànjó nísìnyí tẹ bá bi arọ Ọ̀yọ́ pé ṣe gbọ́ níta wíwọ́ làwọn gbọ́ tó bá dọ̀la pé ètò ẹgbẹ́ ní ká gbọ́ ni a sì ti gbọ́ ṣe àmọ́ pàfìs tẹ bá bẹ̀ pé ṣe gbà wọn làwọn gbà sọ́ọ́dí jọ́mi ètò ìwí rẹ ní àgbà ńgbà tí èsì pa ronú wa èyí lẹ ní ká gbà ti gbà ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹ gbọ́ ṣe é gbọ́n tí ẹ wí ṣe é gbà tí ẹ wí ẹ parí.